Áísákì ẹ̀rù rẹ ni mo bà o ọlọ́run Jákọ́bù tí í ṣe ọlọ́run Ísírẹ́lì ẹ̀rù rẹ ni mo bà o ẹ̀rù jẹ́gẹ̀jẹ̀ tó pa Fáráò lára bàbá mi ẹ̀rù tí ò ṣe é wò lójú. Ọlọ́run mi òṣùbà rámárẹ́ o Ọlọ́run mi àwàwàwọ́wọ́ Olódùmarè òṣùbà rámárẹ́ o tó gbé Fáráò mi létí Òkun Pupa. jìnnìjìnnì rábò ayé Bàbá mi o. ẹrù jẹ́jẹ́jẹ́jẹ́ o Ó dẹ̀tẹ̀ bo Míríámù. àràbàríbitì o àárìbìrà bàtà Nítorí Mósè. àrà tó sún ní ọ̀run Bàbá mi tí ayé mi títí àrà wà àrà wò ó olówó àkùrẹ́ o Dáfánì àti Ábúráhámù. omi mi tó milẹ̀ ayé kìjikìji Torí wọ́n ríran ṣẹlẹ̀ ọ̀rọ̀gọ̀ ní o. jígọ̀ bàbá àwọn ẹrú àdáná bínú jó Bàbá mi ti àdáná bẹ̀rù bínú fúnra rẹ̀ jẹ ẹ̀kẹ́rì nínú iná iná tẹríba fún bàbá iná tó jó ìgbẹ́ tí ìgbẹ́ kò sì run kẹ̀kẹ́ iná tó gbé Èlíjà lọ sí ọ̀run ọwọ́ kan ṣoṣo tó gbé gbogbo ayé Ọwọ́ tó gbá gbogbo àgbá ọwọ́ tó mú láàyè. àgbé jáde nínú Níbi omi Olódùmarè. ọwọ́ tó gbé òkú ọjọ́ mẹ́rin dìde ọbẹ̀ nìkan jà kọ́wọ́ bọ̀ gbogbo ara lé lójú ọ̀rọ̀ ìgbàanì tó gbé gbólóhùn. Aláṣẹ àgbà ọba tó fa igi kédáríya ẹ̀kúlé ó ní ilé ìjọsìn lónìí ṣàlàáfíà la bá yín o a tún ti wà lórí ètò wa ètò yín ní ìwàlẹ̀jì níbi tá a ti ń fi ọ̀rọ̀ Ọlọ́run yé wa ṣe ń pé a ti wà lópin ayé ká bàa lè mọ ohun tí Bíbélì wí a ti wà lórí ètò ọ̀hún. Orúkọ tèmi ni Florence Agunbíadé rédíò wa 91.5 FM tó kalẹ̀ sí Ìlòkún ní Adó Èkìtì ibẹ̀ náà ni a wà lọ́wọ́lọ́wọ́ ṣe mọ̀ pé bá a ti ń ṣe ètò yìí bẹ́ẹ̀ náà ló ń lọ lé o ìyẹn túmọ̀ sí pé ẹ lóore ọ̀fẹ́ láti kópa lórí ètò ọ̀hún ẹ lóore ọ̀fẹ́ láti pè ńgbà tí àkókò bá tó láti béèrè ìbéèrè. Lónìí àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n wà lórí ètò àwọn ni olùṣọ́ àgùntàn Simeon Ọlábíntán láti ìjọ Deeper Life ní Èkìtì. Bàbá ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú. Níbo la fẹ́ wò lónìí? Ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 20 kí ló sọ ńbẹ̀? Ó ní gbogbo àwọn ènìyàn mímọ́ kí yín pàápàá àwọn tí ń ṣe ti agbo ilé Késárì. Àbí nǹkan tí Jésù sọ nìyẹn tó ní ká fi ohun tí ń ṣe ti Késárì fún Késárì táwọn èèyàn wá kàn wá tán táàmù sí nǹkan míì lónìí. Bàbá ìdí abájọ tá a fi pè yín wá nìyẹn. Ṣé Kírísítẹ̀nì ní Késárì yẹn àbí ta ni Késárì gangan tí wọ́n sọ ń bíbá? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìsinmi tòní ẹ̀yin ará lé ṣé akíyín olóòtú akíyín káàbọ̀ láti ẹ ṣé orí ewé ẹ ṣé nínú Fílípì orí 4 ẹsẹ̀ 21 Pọ́ọ̀lù ó ń dágbére fún àwọn ìjọ yẹn nínú ẹ̀písítẹ́lì rẹ̀ ó ní gbogbo àwọn ènìyàn mímọ́ ń kí yín pàápàá àwọn tí ṣe ti agbo ilé Késárì níyìí a fẹ́ mọ̀ ọ̀pọ̀ fẹ́ mọ̀ bóyá níwọ̀n ìgbà tí Paul mẹ́nuba agbo ilé Késárì ṣó túmọ̀ sí pé
Késárì yẹn ó jẹ́ ènìyàn Ọlọ́run, ó tẹ́wọ́ gba ìyìn rere, ó di ẹni ìràpadà tí a kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè. Ṣé ó fààyè gba ìjọ Ọlọ́run nínú ààfin rẹ̀? Ìtàn fi yé wa wípé ní àkókò yẹn ẹni tó jẹ́ Késárì, àwọn tí a máa ń pè ní Késárì, ó ní alákòóso, ó ní ààrẹ tó jẹ ní Róòmù. Nítorí pé ní àkókò yẹn orílẹ̀-èdè Róòmù ló kó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè ló kó wọn lẹ́rú tó ń ṣe ìṣàkóso. Torí náà ní àkókò yẹn agbègbè Judea, Bethlehem, gbogbo Israeli ó wà ní abẹ́ ìṣàkóso Róòmù. Sísà wà ní Róòmù ṣùgbọ́n ó ní aṣojú, àwọn yẹn la máa ń pè ní gómìnà. Àwọn ló máa ń ṣojú ààrẹ orílẹ̀-èdè wọn nínú ìṣàkóso, bí ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà tó wà lábẹ́ ìṣàkóso àwọn òyìnbó aláwọ̀ funfun, tí ọbabìnrin tó wà ní orílẹ̀-èdè England tí a wá ní gómìnà tó ń ṣojú wọn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní àkókò yẹn Sísà tó wà lórí àléfà ó jọba ní 54 AD títí di 68 AD. Ní àkókò yìí ìtàn fi yé wa wípé ó jẹ́ ààrẹ tó burújà, tó níkàánú, ó jẹ́ èèyàn játijàti. Ṣùgbọ́n síbẹ̀ nínú ìkòkò dúdú rẹ̀, nínú ààfin yẹn gan, àwọn kan tọ́ ìrere wò, wọ́n gba Kristi ní Olúwa àti olùgbàlà wọn. Ó ń ṣe tiẹ̀ kò dí wọn lọ́wọ́, àwọn náà ń ṣe tiwọn. Ìtàn tilẹ̀ fi yé wa pé nínú ìtàn tí Josephus òǹkọ̀tàn kan tó jẹ́ ọmọ Júù, à ń pè ní Josephus, òun sọ fún wa wípé ayababìnrin Popia, ìyẹn tí ń ṣe ìkan lára àwọn aya ọba yìí, bóyá òun nìkan ni ìyàwó mi ò lè sọ, ó jẹ́ olùfọkànsìn Ọlọ́run Olódùmarè tòótọ́. Nítorí náà ọba lè wà kó má ṣe ẹ̀sìn, kó má ṣe ohunkóhun, kó má tiẹ̀ bọ̀rìṣà gan, ó kàn jẹ́ èèyàn. Àwọn ọba mi wà bẹ́ẹ̀, wọn kàn bọ̀rìṣà, wọn ṣe kankan, wọn kàn wà láwọn nìkan. Ṣùgbọ́n bóyá ìyàwó fẹ́ lọ sí ẹ̀sìn A, afúnláyè, ìyàwó fẹ́ lọ sí ẹ̀sìn B, afúnláyè. Nítorí náà nínú àkókò yìí ìjọ ń kóra jọ pọ̀ nínú ààfin yẹn, wọ́n ń jọ́sìn, wọ́n ń ṣe àjọpín ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ mọ̀ pé àwọn ìjọ nígbà yẹn náà kì í pé wọ́n ti máa tóbi, wọ́n pàdé, wọ́n gbàdúrà, wọ́n ka ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ṣe débi tí àwọn ìjọ mìíràn ní àwọn ìlú káàkiri wọ́n gbọ́ òkìkí wọn lóhun tí wọ́n ń ṣe nínú ààfin yẹn. Bó lè jẹ́ pé ọba yìí ò gba tiwọn, a rí i pé Ọlọ́run ò jẹ́ kó fọwọ́ kàn wọ́n, torí pé Ọlọ́run ló ń ṣe àkóso, Ọlọ́run létò, òun ló ní ipá àti agbára, ó máa ń ṣe nǹkan tó wù ú ni. Tó bá wù ú láti inú ìkòkò dúdú á mú ẹ̀kọ funfun á mú jáde. Torí náà lónìí náà àwọn náà lè rí i pé nígbà mìíràn èèyàn lè jẹ́ gómìnà, èèyàn lè jẹ́ ààrẹ, èèyàn lè jẹ́ ọba, kó má gba Jésù gbọ́. Ṣùgbọ́n àwọn ẹrú ẹ̀, àwọn òṣìṣẹ́ ẹ̀, àwọn awakọ̀ ẹ̀, nítorí pé Ọlọ́run máa mọ̀ọ́mọ̀ ṣe débi pé kò sẹ́ni tá lè jàre Ọlọ́run. Ọlọ́run á fi ẹnìkan sí sàkání ẹ tá lè máa sọ ọ̀rọ̀ Ọlọ́run fún ọ. Bí ò tiẹ̀ sọ́gan ìgbé ayé ẹ̀, ìhùwàsí ẹ̀ á jẹ́ ìpèníjà fún ọ, débi pé o ò wá nílè sọ pé Ọlọ́run jẹ̀bi ẹ, wípé o ò gbọ́ nípa ìrere, pé o ò gbọ́ nípa Kristi. Torí náà eléyìí ti wà láti gba aláyé ti dáyé. Ó wà nígbà mìíràn ó lè jẹ́ àwọn ọmọ wọn ló tẹ́wọ́ gba ìrere, nígbà mìíràn ó lè jẹ́ àwọn ìbátan wọn bí àwọn ọmọ bàbá wọn, ọmọ ìyá wọn, nígbà mìíràn ó lè jẹ́ àwọn òṣìṣẹ́ wọn náà ṣe ti Kristi. Nítorí náà
Sísà tí à ń sọ yìí kò fi ayé rẹ̀ fún Jésù o. Ìgbé ayé ẹ̀ tẹ̀ burú débi pé lẹ́yìn ò rẹ̀yìn ní 68 AD ó padà para ẹ̀ ni. Ó para ẹ̀, ìtàn fi yé wa pé ó para ẹ̀ ni. Nítorí náà lónìí ìgbàlà tó tọ́ ó ṣeé ṣe níbikíbi. Ṣé ẹ mọ̀ pé olórin kan Isaac Watts ní ọdún 1719 ó kọ wípé Jésù yóò jọba níbi gbogbo tí a bá ti lè rí oòrùn. Yẹn ni pé lábẹ́ ọ̀run yìí ibikíbi ni Jésù ti lè gbàlà, ló ti lè jọba nínú ọkàn àwọn ènìyàn, ló ti lè gba ìṣàkóso. Nínú Fílípì orí ìkíní, mo fẹ́ ka Fílípì orí ìkíní ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá. Fílípì orí ìkíní ẹsẹ̀ ìkejìlá. Ǹjẹ́ èmi ń fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀, ará, pé nǹkan wọ̀nyí tí ó dé bá mi ó kúkú yọrí sí ìlọsíwájú ìrere. Paul àpọ́sítélì ló ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn. Ó kọ lẹ́tà yìí láti inú túbú, èyí tó kọ sí Fílípì yìí, tó kọ sí àwọn Éfésù, tó kọ sí àwọn Kòlóṣíà, àwọn Kólósè, àti eléyìí tó kọ sí Fílémọ́nì. Mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó kọ wọ́n láti inú àhámọ́, láti inú ẹ̀wọ̀n. Ẹsẹ̀ ìkẹtàlá ní tó bẹ́ẹ̀ tí ìdè mi gbogbo farahàn nínú Kristi láàrin àwọn ọmọ ogun ààfin àti gbogbo àwọn ẹlòmíràn. Nítorí náà àwọn tó ń gbé Paul àpọ́stélì tó ń fi sí àhámọ́ wọ́n fẹ́ẹ̀ má mọ nǹkan tí wọ́n ń ṣe òun, torí pé ibẹ̀ yẹn náà ni Paul ti wàásù sí àwọn yẹn tó ń dẹni ìgbàlà, tẹ́lẹ̀ ti fàyè fún Jésù, ẹnìkejì náà tún fara darapọ̀ mọ́ títí. Nítorí náà tó bá ń ṣe nínú bí ní sí ẹgẹ́ bí ọjọ́ ìránṣẹ́ Ọlọ́run, ibikíbi tó wù kó bára rẹ, ìwọ sáà ti dúró nínú Kristi, kí Kristi dẹ̀ wà nú ẹ. Wàá rí i pé tó bá wàásù nínú àhámọ́, tó bá wàásù níbi tó yẹ pé àwọn èèyàn ò tẹ́ ẹ gbá tiẹ̀, ó rí i pé ó ní nǹkan tí Jésù tó fẹ́ ṣe ní agbègbè yẹn. Nítorí náà Paul, ìgbà tí Paul wà nínú àtìmọ́lé, ìgbà yẹn ló ṣe iṣẹ́ ìrere sí àwọn wọ̀nyẹn tí wọ́n di ẹni ìgbàlà, tí ó bìdí pé ó tún wá ń sọ nípa wọn fún àwọn ìjọ tó wà níta. Lónìí náà àwọn mìíràn wà níbi tí a ti ń bí a lè pè ní ọgbà ẹ̀wọ̀n, tá a ti ń tún ayé àwọn èèyàn ṣe, tó yẹ pé nínú ibẹ̀ yẹn gan náà l'Ọlọ́run ti farahàn wọ́n. Mo ní àǹfààní láti máa lọ́bẹ̀. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn bá ń sọ̀rọ̀, wàá mọ̀ pé eléyìí Ọlọ́run ti fọwọ́ tọ́ ayé ẹ̀. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn gan bá ń ṣe praise worship, mo rí i pé ìjọ tí wọ́n gan ó tún lágbára, ó lárinrin ju àwa ìjọ tá a wà ní ìgboro tá a mọ rírì Ọlọ́run tó wọn. Torí àwọn tó wà ń bẹ̀ yẹn tó bá ń yíra gan, wàá mọ̀ pé àwọn wọ̀nyí pé Ọlọ́run ti fọwọ́ tọ́ ayé wọn. Nítorí náà tó bá jẹ́ Kristẹni níbikíbi tó bá wà, Ọlọ́run retí pé kó máa tan ìmọ́lẹ̀. Wá pé Paul ń kábàámọ̀ ni, ó kárí sọ ni níbi tó wà yẹn, bóyá ìbá má lè rí èrè tọ́ka sí pé àwọn ènìyàn mímọ́ láti agboolé Késárì wọ́n kí yín. Nítorí náà ipòkípò tá a bá wà lénìí kì í ṣe àwáwí fún wa láti kárí sọ. Ẹ jẹ́ ká tẹ̀síwájú kúrò ní ti nǹkan ti ẹ̀sìn gan, àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ayé wa má ṣe kárí sọ. Gba Ọlọ́run gbọ́ kó tẹ̀síwájú. Ọ̀pọ̀lọpọ̀ ewu ni Paul dojúkọ kó tẹ̀ tó dé Róòmù yẹn kán tó ṣẹjọ́ ẹ̀. Nítorí náà níbikíbi tó bá wà, ìwọ tan ìmọ́lẹ̀ ìrere. Paul sọ pé èmi kò tijú ìrere Kristi o, torí pé agbára Ọlọ́run ni sí ìgbàlà fún àwọn Júù àti àwọn Hélénì. Nítorí náà kò síbi tí ìrere ò ti lè ṣiṣẹ́. Tá a bá wo májẹ̀mú láéláé gan, Ọbadáyà ó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ fún ọba Áhábù, chief of staff ni ó jẹ́. Níbẹ̀ yẹn tá a bá wo ọba kìíní orí 18 ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹrin, wàá rí i pé Ọbadáyà lọ́lọ́run lò láti pa àwọn ìránṣẹ́ Ọlọ́run tó fẹ́ lé ní 50, mi ò mọye wọn nísìn, wọ́n fẹ́ lé 50 tó kó wọn pamọ́ tó ń bọ́ wọn, torí pé ó jẹ́ èèyàn Ọlọ́run, síbẹ̀síbẹ̀ ó dẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́ gómìnà ní àkókò yẹn. Kí ni ká sọ nípa ti ayaba Ẹ́sítérì? Kò sọ ìgbàgbọ́ nù o, torí pé ó wà ní ààfin, ó jẹ́ ohun èlò fún Ọlọ́run láti pa ìran Júù, láti pa wọ́n mọ́. Nehemiah ńkọ́ kò fi ìgbàgbọ́ rẹ̀ pamọ́ o,
lábẹ́ ọba Artasasta. Ọba yẹn gan tó wá ṣèrànlọ́wọ́ fún láti lọ kọ́ odi Jerusalem tó wó palẹ̀. Nítorí náà ibikíbi tó bá wà lónìí ìwọ tan ìmọ́lẹ̀. Ìbéèrè kejì tí olóòtú mẹ́nubà ìpè ṣé Késárì yìí kan náà ni Jésù ń sọ pé ká fi ohun tí ṣe Késárì fún Késárì àbí òun kọ́. Mo lọ sínú Matthew, ìrètí Matthew orí 22 Matthew 22 ní orí 22 yẹn mo kà á láti ẹsẹ̀ 21 Matthew orí 22 mo kà á láti ẹsẹ̀ 21 22-21. Ó ní wọ́n sì fún un pé ti Késárì ni, jẹ́ kí n kà láti ẹsẹ̀ 20. Ó sì bi wọ́n pé àwòrán àti àkọlé ta ni èyí? Wọ́n sì fún un pé ti Késárì ni. Nígbà náà ni ó fún wọn pé ìjẹ́ ẹ fi ohun tí ṣe ti Késárì fún Késárì àti ohun tí ṣe ti Ọlọ́run fún Ọlọ́run. Késárì gẹ́gẹ́ bó ṣe ṣáájú wọ́n máa ń jọba ní Róòmù ni, wọ́n sì ń ṣe ìṣàkóso àwọn orílẹ̀-èdè tó yí wọn ká nípasẹ̀ àwọn gómìnà wọn. Tẹ́ bá rántí Késárì kan ló pàṣẹ, Késárì Ọ̀gọ́sù, ní ọdún 27 ṣáájú ìbí Olúwa 27 BC. Òun ló pàṣẹ pé ká kọ gbogbo ayé sínú ìwé kan lọ ṣe census ìkànìyàn. Inú ìkànìyàn yẹn ibẹ̀ náà ti lọ bí Jésù sí ibùjẹ ẹran. Ìyẹn Késárì yẹn ó papòdà ní ọdún 14 lẹ́yìn tí a ti bí Jésù. Késárì mìíràn ó ní Késárì Tìbérù tó wà lórí àléfà ní ọdún 14 lẹ́yìn tí a ti bí olùgbàlà títí di ọdún 47. Ẹ bá wo Lúùkù orí 3 ẹsẹ̀ 1 rí ń bẹ̀. Òun ni àwòrán ẹ̀ wà lára owó tó ń ná gbà yẹn. Nígbà tó ní pé ṣé ó tọ́ fún wa láti sanwó idẹ, wọ́n fẹ́ mú Jésù ni, wọ́n fẹ́ jẹ́ kó tako ìjọba tó wà ní Rome, wọ́n fẹ́ kó dá wàhálà lẹ̀. Òun sọ fún wọn pé kán lọ mú owó idẹ wá. Ìgbà tó dẹ̀ mú owó idẹ wá, wọ́n bi wọ́n pé àwòrán àti àkọlé ta ló wà ń bẹ̀. Ìyẹn ni Késárì Tìbériù. Wọ́n á sọ pé àwòrán Sísà ni. Òun sọ pé ká fi ohun tí ṣe ti Késárì ká fi fún Késárì. Ṣùgbọ́n Késárì Nero Claudius òun ni tàkọ́kọ́ yẹn tá à ń sọ lẹ́ẹ̀kan tí ẹ pé nínú ilé ẹ̀ àwọn èèyàn di ẹni ìgbàlà. Òní láwàáwí lọ́rùn àpáàdì o, torí ó padà para ẹ̀ ni. Kò sí àwáwí fún ẹnikẹ́ni tó padà para. Ìwọ tó wà tó ń gbọ́ mi lónìí bóyá wọ́n sọ pé wọn ò tí ì rẹ́ni tó máa wàásù yẹn fún ẹ. Wọ́n sọ bẹ́ẹ̀ o. Mo dẹ̀ gbàdúrà pé òní sí lára àwọn ọmọ ọ̀run àpá ń sọ pé tó bá fi iná kó máa jáde lẹ́nu báyìí kó máa fi wàásù pé ọmọ ọ̀run àpáàdì kò ní ṣe aláìlọ sí ọ̀run àpáàdì. Mo gbàdúrà gbogbo wa tí a ní àǹfààní lónìí láti gbọ́ ìrere nípa ti Kristi, oore ọ̀fẹ́ Ọlọ́run á tó fún wa láti ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ. Àmín. Ẹ ṣeun ìránṣẹ́ Ọlọ́run Simeon Ọlábìntán láti ìjọ Deeper Life. Àwọn ilẹ̀ tí ń gbóhùn wọn láti ẹ̀ẹ̀kan o. Ohun tí à ń wò ni ó wà nínú ìwé Fílípì orí 4 yẹn ẹsẹ̀ 22. Àwa wò pé àbí Késárì yẹn náà ni agboolé ẹ̀ wá di Kírísítẹ́nì ni, ṣé Késárì yẹn wá di Kírísítẹ́nì ni? Mo lérò pé ẹ ti gbọ́ gbogbo nǹkan tí wọ́n ṣàlàyé lórí àkòrí tí a mú wá ní ti ìrọ̀lẹ́ yìí. Bó tilẹ̀ jẹ́ pé Késárì yẹn ò dá Kírísítẹ́nì kó tó kú àbí, ṣùgbọ́n ó ní agboolé tó gbàgbọ́. Pé àwọn kan máa ń wà àwọn alábàáṣiṣẹ́ wọ́n á yarí wọn làwọn ò di Kírísítẹ́nì yẹn ṣáá, ṣùgbọ́n àwọn tó bá wà nítòsí wọn wọ́n á dẹ̀ dá onígbàgbọ́. Ó dáa, bóyá ẹ ní ìbéèrè tí ẹ fẹ́ béèrè lórí àkòrí yìí, lórí ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 22 ẹ lè ní ìbéèrè. 081 30 13 20 97 òun náà ní nọ́mbà tẹ́ ò máa pè sí. Hello. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun bàbá Yẹni Gógó. Ẹ ṣé o. Àmín. Bàbá wọn lè kú ṣe Olúwa o. Àmín. Ẹ ṣeun.
ọmọ ọlọ́run tó dẹ̀ tó tó ṣe tán láti fún ọlọ́run bí èsì máa fẹ́ fi tọ́jú sọ́ọ̀lù àṣàmẹ́lì gbẹ̀ṣẹ̀ kẹtọ́ọ̀dì káàkó lónìí sọ́ọ̀lù àfẹ́jọ́ méje táwọn ẹgbẹ́ wà bá láti tún fúnbọ̀ sí ọlọ́run ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ méje ọ̀pọ̀ ìsàmẹ́lì kò wá dé ẹ̀bọ̀ ẹ̀sẹ̀ sọ́ọ̀lù fúnra rẹ̀ wọ́n fẹ́ gbọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó tẹ́sí púpọ̀ yẹn ṣùgbọ́n ìdókòwò sọ̀rọ̀ ti wípé wọ́n náà rẹ̀ nínú jì wú lọ́ọ̀dì bákan náà balasi tó ti di ọ̀pẹ ìtọ́rí pé lára ẹni wíwọ́ náà gbé lọ́ọ̀dì tábàjì máa dúró náà ní ìwádìí bí ọ̀rẹ́ tí ó tọ́ ọ̀rẹ́ ní bẹ́ẹ̀ ni. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun bàbá Yẹni Gógó abẹ́rẹ́ ìbéèrè yẹn ó fẹ́ bá ń tàn kíyèsí àwọn Késárì ò gbàgbọ́ bẹ́ẹ̀ni ó sì pokùnso ń kẹyìn náà àmọ́ àwọn agboolé rẹ̀ gbàgbọ́. bẹ́ẹ̀ni ẹ a ò gbọ́dọ̀ dúró de bóyá ẹnìkan gbàgbọ́ káwa tó gbàgbọ́ a dẹ̀ gbọ́dọ̀ tá a bá ti yàn pé ti Kristi la fẹ́ ṣe kò sí bí àwọn èèyàn ṣe wà táwọn èèyàn ní fẹ́ tì yàn ìwọ ló máa mú ìdúró ẹ ìwọ ló máa béèrè fún oore ọ̀fẹ́ Jésù dẹ̀ ti sọ ní oore ọ̀fẹ́ mi ó ló tó fún yín nítorí náà kò sí àwáwí wọ́n ní kéèyàn wọn fọwọ́ síná tó bá fọwọ́ síná tí náà ẹ bá jó ẹ ṣé wàá sọ pé torí pé ẹnìkan ní kò fọwọ́ sí ni. ẹ ṣeun hello ẹ káàbọ̀ sórí ètò ẹ máa kó ètò ẹ ṣeun orúkọ yín láti bo lẹ ti ń pè wá. wòlíì Adébọ̀wálé láti ṣèrò. ẹ ṣe. àlùfáà wa kì í sà. ẹ ṣe pọ̀ sà. wọ́n àná jù sà. amen. ọlọ́run àdúgbò máa tó agbára ṣe. àmín. màmá mo kí yín o. ẹ ṣeun. ṣe rí ọ̀rọ̀ Késárì. ó dàbí ọ̀rọ̀ ajérò ni. bí ajérò kan bá jẹ tó bá kọjá lọ tó bá tún bí mi bá tún débẹ̀ ajérò náà là máa jẹ́. bá ajérò wá yàtọ̀ tájérò yàtọ̀ sí orúkọ ó máa yàtọ̀. ṣe rí bẹ́ẹ̀ yẹn. tó orúkọ ìdílé olúkúlùkù wọn yàtọ̀ ṣùgbọ́n orúkọ oyè yẹn òun ni Késárì. orúkọ àwọn ọba yẹn ń tà yẹn ni Késárì. bẹ́ẹ̀ni. tó olúkúlùkù ló wá ń lórúkọ bàbá ẹ̀. bíi ti Fáráò ṣùgbọ́n orúkọ wọn yàtọ̀ síra. bíi ti Fáráò ẹ̀ sí bàbá. ọba kan wà tó mọ Jósẹ́fù ìkan wà tí ò mọ Jósẹ́fù. bẹ́ẹ̀ gbogbo wọn jẹ́. ẹ ṣé o bàbá. ẹ ṣé o God bless you. ọlọ́run àdúgbò máa kún yín lóye gbà. amen. ètò yóò ní dàrú o. àmín o. màmá bọ́ àná ìsìn náà mà. àmín ẹ ṣe gan sà abẹ́rẹ́ wọn ní orúkọ oyè ni o àmọ́ ní agbo ilé yẹn ní agbo ilé ọba yẹn ní agbo ilé oyè yẹn àwọn Kristẹni dìde wọn ò wò pé hello ẹ káàbọ̀ sórí ètò ẹ ṣeun orúkọ yín láti bo lẹ ti ń pè wá. orúkọ tèmi ni ọkọ sport láti Ìbéjìrè. ẹ ṣé. mo fẹ́ kí bàbá pé wọ́n kú iṣẹ́ Olúwa. ẹ ṣé pọ̀ sà àdúpẹ́. ọlọ́run máa sọ agbára dọ̀tun. àmín. iṣẹ́ ìránṣẹ́ yá túbọ̀ máa gòkè sí lórúkọ Jésù. àmín. nígbẹ̀yìn ayé wa á fọ́run ṣe èrè jẹ. àmín o ọlọ́run á dẹ ẹ̀yin náà mọ́ o. ilé tẹ̀sán látẹ̀kọ̀ wá tó tẹ ẹ̀kọ́ tẹ̀kọ́ wa òun tán ni gbogbo ẹ̀ ló pé. ẹ ṣeun ẹ ṣeun. mo kí mọ́mí wa náà wọ́n mi ẹ̀kú iṣẹ́ máa. ẹ ṣé o ó dàbí. ẹ ṣé gan ẹ ṣé wọn kò fẹ́ wa ní orí ètò yìí wọ́n pè wọ́n tiẹ̀ tún wá gbàdúrà fún wa Ọlọ́run náà á gbàdúrà fún ẹ̀yin náà abẹ́ẹ̀rí ìtàn tá à ń kíyèsí inú Bíbélì lónìí sọ fún wa wípé pé tẹ́lòmíì bá ti wà lábẹ́ ọ̀gá ṣe lá máa gbọ̀jẹ̀gẹ́ kúbẹ́kúbẹ́ á sọ̀gbà gbọ́dànù kan kó tó dé ibẹ̀ yẹn Kristẹni ni o. ó dẹ̀ lè jẹ́ ìdánwò gan lọ́gá àwọn ń ṣe fún. tó bá wá yá wàá rí pé ájú gbàgbọ́ dànù. hello ẹ káàbọ̀ sórí ètò. ìlà yẹn já ẹ pè wá padà ẹ wá rí i pé bó ṣe ń ṣe owó ń ṣe àtijọ́ gbàgbọ́ dànù. ṣùgbọ́n ẹ jẹ́ ká wo àwọn ará ilé Késárì ò gbàgbọ́ àmọ́ àwọn ní tiwọn wọ́n ṣe kí ni o wọ́n gbàgbọ́. hello ẹ káàbọ̀ sórí ètò. Olúwa ń ṣiṣẹ́ rẹ̀ o. ẹ ṣé
orúkọ yín. Délé láti sọ. ẹ ṣé. Àníkà kí yín ni o. ẹ ṣeun. Ẹ sàn. Ẹ ṣé pọ̀. ẹ ṣé o ọ̀nkú délé láti ṣàn ẹ ṣé gan ni wọ́n kàn nìkan kí wa. àbẹ́ẹ̀rí dípò kó dúró gẹ́gẹ́ bí kírísítẹ́nì ń bẹ̀ yẹn. kò sẹ́ni tó láwàáwí kò sẹ́ni tó máa lè jàre ọlọ́run. kó tiẹ̀ wàásù fún késàrì yẹn. bóyá gbọ́ bóyá kò ní gbọ́ gbọ́. òun gan náà gan. àwọn yẹn ó ṣeéṣe kán ti bá a sọ̀rọ̀ kó má gbọ́. hello. Bàbá àgbọ̀dá pé ẹ kò lè rìn. ẹ káàbọ̀ sórí ètò bàbá. Lórúkọ Jésù rẹ̀ ṣe ìyàwó ọmọ yín. àmì o Àmín o. jésù. Ó lè sí bàbá náà tí wọ́n wá lórí ètò. ẹ ṣé pọ̀ sí. Níbi iṣẹ́ ìránṣẹ́ tí bàbá bá jẹ ní ìkàyẹ àwọn tá a pè sórí ètò náà lórúkọ Jésù Ọlọ́run jẹ́ ká jẹ ní àbáyọ. àmín. Tẹ́lifí àwọn lórí kẹ́tàlì yẹn tí wọ́n máa ń sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n tẹ àwọn ọ̀gbẹ́ tí wọ́n ti sọ òǹtàjì kẹ́tàlì wọ́n máa ń rò pé òǹtàjì kẹ́tàlì. Kẹ́tàlì òkè ṣe òòṣà gbogbo ìta olúkàdì olú máa ń lo orúkọ ẹgbẹ́ ẹ̀mí ìdẹ̀gbọ́ òǹtàjọ́pẹ̀ ní kẹ́tàlì. Kẹ́tàlì ẹ̀ lè tàwọn fínífíní wọ́n lè lọ ní dákúrú ilé tí olùkú rẹ̀ níwájú àti ìgbẹ̀lú ìlúwa. bẹ́ẹ̀ni. Kẹ́tàlì òkè ṣe òòṣà tẹ̀gbàjì àwọn pàdé tí wọ́n tẹ́ Jésù wò yẹn wọ́n tẹ́ gbé Jésù ó pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì wọ́n tẹ́ gbéjà àwọn ìjọba aróòkù olóúnjẹ kẹ́tàlì nígbà tí wọ́n fẹ́ gbé Jésù ṣubú tó Jésù tí wọ́n pè wọ́n kan wọ́n tẹ́ yá gbọ́ wọ́n tẹ́ fún Jésù wọ́n lè gbé Jésù wọn máa gbé tán ó máa gbé tán máa gbé kẹ́tà sí pé owó orí tán tẹ̀ Jésù ti lé wọn kan Jésù wọn sọ pé Jésù sọ pé fún owó ìjọba nígbà tí wọ́n mú owó yẹn jáde owó yẹn fún àyà kẹ́tàlì síbì kan wọ́n tó yẹ síbì kan Jésù wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn pé àwọn eléyìí wá ní kẹ́tàlì yìí wá sọ fún wọn pé tẹ́sán ní Jésù ìkẹ́tàlì fún kẹ́tàlì. Àwọn èèyàn máa ń rò fún pé bọ́ọ̀lù yẹn máa rò pé bóyá òrìṣà ni ènìyàn ló ń tẹ́ kẹ́tàlì kì í ṣe ìgbàgbọ́ ní kẹ́tàlì. ẹ ṣé. Ẹni tó bá lọ kà nínú ìwé Fílípù yẹn náà èèyàn náà tó ń lo gọ́ọ̀mẹ̀ntì ni tó àwọn onígbàgbọ́ kò fẹ́ ní torí gọ́ọ̀mẹ̀ntì nínú ìwé Fílípù yẹn ilé ìṣẹ̀ká bẹ̀rẹ̀ àwọn yẹn wọ́n ní ìgbàgbọ́ àwọn onígbàgbọ́ ni wọ́n lé wọ́n dá ìwé àwọn pọ́ọ̀tù nígbà tó lọ wà á sùn níbẹ̀ yẹn òun ló fi ń sọ fún wọn bẹ́ẹ̀ yẹn kí ṣe ìgbàgbọ́ ni kẹ́tàlì ẹ ṣeun. ẹ ṣe. ẹ ṣeun. ó sì túmọ̀ ní wọ́n fi ẹ gbéra ṣeun wọn ẹ ṣeun lẹ́sẹ̀. ẹ ṣeun ọjọ́ kan náà àtúnwò ẹ fi ohun tí ṣe ti késàrì náà fún késàrì nítòótọ́ ọ̀rọ̀ yẹn ó wọ́pọ̀ nígboro wa Bẹ́ẹ̀ni. àbẹ́ẹ̀rí a rí ẹ̀kọ́ tó pọ̀ kọ́ nínú tí a kíyèsí lónìí Pọ́ọ̀lù nígbà tó ń gbé sẹ́wọ̀n ó ráyè wàásù fún àwọn agboolé késàrì nígbà tó ń jẹ́jọ́ ń bẹ̀ títí di ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé lórí àkọ́tún ètò yìí Ìwàlẹ̀jì lètò yìí ń jẹ́ rédíò wa 91.5 FM tó kalẹ̀ sí Ìlókùn òun náà ni a ti ń sọ̀rọ̀ orúkọ tèmi ni Florence Akunbíadé ó dìgbà. ó dàbọ̀.